ẹjọ́ kó 10,000 ńlẹ̀. ẹ̀gbọ́n ńgbà tó ọmọ yẹn wá ṣètọ́wọ́ yẹn ní. ọmọ tó lè sórí ire. ìwọ sórí ire ẹjọ́ lọ lé ìwé ibòmí ńgbà náà. ṣebí ìdánwò yìí kì í ṣe àkàpẹ́rẹ́ náà ni wọ́n ṣe. ẹ jẹ́ kó túnṣe lọ́dún tó ń bọ̀. àṣẹ gbọ́ alẹ́ ní ibi níbo. tó bá yẹ pé promotion rẹ̀ tó yẹ pé wá important sí wọn lóòótọ́ ẹ jẹ́ kan sọ pé. ìgbẹ́jọ́ conflict resolution kò lè ṣe kíjà máa wà o bíjà bá dé o ṣe ló yẹ ká parí ẹ̀. máa tètè sanwó adé fẹ́ jàre. àmì o kí ló ṣẹlẹ̀. school fees kí ni ṣe bẹ́ẹ̀ ni mo gbé ilé school láàárọ̀. imagine. dúró o ò sanwó tí mo ní kó san fún wọn lánàá ni. kí ni mi ò san ẹ fún mi ní 120,000 mo dẹ̀ fi 30,000 kún ọjọ́ 150 ẹni mo kó lọ fún wọn lánàá ó kù 10,000 naira. o san. bẹ́ẹ̀ ni. èló wọn sọ pé balance yín kù tẹ́fẹ́ san. 10,000. imagine. 10,000 naira. nínú 160,000 naira wọ́n san 150 lánàá ó kù 10,000 naira. imagine. ṣé àmọ̀ pé àwọn alákòóbá ni wọ́n ṣé àmọ̀ pé alákòóbá gbogbo wọn pátápátá àti proprietor wọn gan pàápàá because gbogbo títì náà ti là ní ìtọ́ ti dẹ́sprẹ́sì káwọn ọmọ fẹ́ fọ́nà kí mọ́tò lọ gbági gbó kí náà fẹ́ mọ̀ sọ fún mi. ẹ dẹ̀ sọ pé ẹ̀ ń ṣe exam lọ́wọ́ ní tún wá lẹ́yìn fowó school tí mi ìdẹ̀ jẹ́wọ́ kankan lórí. ọlọ́mọ máa jẹ́ ń dáràn. kò sí wàhálà eléyìí ni wọ́n fi máa gbà ní school yìí. 160,000 150 ó kù 10,000 naira nítorí ẹ̀ lẹ́yìn tẹ́lẹ̀ ẹ̀ ń ṣe exam lọ́wọ́ ẹ̀ ń sọ ní school wọ́n máa gbà ní school yẹn lónìí ẹ̀ ń sọ. kí ló wá dé kí wọ́n mọ̀ kó bá mi o. kí ló ṣẹlẹ̀. kọ́ mọ̀ kó bá mi nítorí 10,000 naira o láyé kidnappers kọ́ mọ̀ kó bá mi o. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. ẹ ṣé o ìyá mi àti bàbá mi ẹ dákun ẹ mọ jà lónìí o ojú ò ní tì yín o ẹ̀yin lè sì máa ń dá ìjà yẹn lẹ mi ìdẹ̀fẹ̀ kẹ́ ìjà lọ́tẹ̀ ẹ dákun bàbá ìgbẹ́jọ́ ẹ jọ elémi mò ń dájà ilẹ̀ mo jẹ́jẹ́ ṣé ẹ ní mọ̀ mi. pé ẹ ti rí eléyìí nísìn inú mi dẹ̀ dùn pé abiyamọ lẹ́yìn méjèèjì ẹ̀yin méjèèjì lẹ ti lọ́mọ ńléèwé àwọn àdánwò burúkú tó ń bá wa nínú àwùjọ wa ńlẹ̀ Yorùbá yìí ẹ máa dá skul sílẹ̀ ṣebí skul tá a dá sílẹ̀ yẹn ṣebí láti empower àwọn ọmọ kéékèèké lákàn lè di ńlá lọ́la ṣùgbọ́n lórí owó tí ò tó wó ẹ̀ tí ẹ̀ wà ní gbèsùgbẹ̀gbà kò sí ní tẹ́ẹ̀lì ṣe láti bàgbèsè ayé àwọn ọmọ yẹn jẹ́ èyí náà rí ní tó ṣẹlẹ̀ sí mọ́mí wa ẹ dákun ẹ bá mi dá sí. ẹ ṣe yóò dáa fún yín bàbá ìgbẹ́jọ́ ṣe rí irú iléèwé yìí tó bá fi dídá mi tí mo bá wà ní ipò kan lẹ́nu má ti pa ni. wàláì. torí pé kí ni àwọn òbí ọmọ yìí wọ́n fún yín ní 150 nínú 160. 160. ó kù 100 àbí ó kù 10,000. ilé ọmọ ìwà já ọmọ sí skul fún yín ó ti lọ. ẹ sọ̀rọ̀ ńgbà tó ń jalè wípé ẹ má jọ ọmọ òun lẹ̀ ẹ jẹ gbèsè o. ó wá lọ tán nìyẹn ẹ wá ní ọmọ òtún ní ṣèdánwò ìjọ náà ẹ wá lé ọmọ yẹn síta wípé kó máa lọ láyé má yọmi gàrí. tẹ̀lé mi kó àwọn tí wọ́n máa wá gbé wọ́n gbọ́ wá gbé. ẹ wá ní wọ́n mọ lọlé wípé torí pé wọn ò ti sanwó ṣé yẹn ni wípé tí ọmọ yẹn ò ṣe ìdánwò tó bá wá di wípé wọ́n ń ṣe promotion exam tó ń ṣe yìí nísìn ọmọ wa tó wà ní kíláàsì yẹn ẹ tún wá ní kó sọ àdúgbò owó ńlá yẹn ṣé tó bá jẹ́ pé ẹ jẹ́ èèyàn gidi tó pọlọ yín pé tẹ̀ ń ṣàkúrí èèyàn kí ló ní kẹ́ ṣe jókòó kó ṣèdánwò ṣùgbọ́n àní fún ẹ ní rìpọ́ṣìtò ìyẹn bẹ́tà ju kẹ́ wálé ọmọ síta wọ́n wọ́pọ̀ bẹ́ẹ̀ o ń tọ́ máa jẹ náà ń wá àwọn ó yẹ kó ti ilé ìwé yẹn pa ni wọ́n ń ṣèyàn. bàbá ìgbẹ́jọ́ ṣe rí. àbẹ́yìn tó máa dífà sí ọ̀tún. nǹkan tèmi rí tiẹ̀ ó tiẹ̀ yàtọ̀ ṣùgbọ́n tí ń dùn mí lẹ̀ ìdí tó dẹ̀ ṣe ń dùn mí lẹ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹlẹ̀ máa wọ́n kí lẹ́yìn. wọ́n máa ń kí yín náà lẹ́yìn. ẹ ń kí tó màá wá sọ kọ̀kọ́ fún yín à ní jẹ gbèsè. àmín. wọ́n ní ibi ìsánábà láti ń kí èso oògùn. ẹ̀yin ń bọ náwó rẹ̀ ibi ìsáná ní ti bẹ̀rẹ̀. ìgbà tẹ́ ẹ mọ̀ pé ẹ ní owó láti san tẹ́ ẹ mọ̀ pé àwọn ọmọ yẹn ó ṣe ìdánwò kí ló dé tẹ́ ẹ sọ wọn lásán pé. ó lè pọn mi. ẹ má ti dìfẹ́ǹdì wọn ẹ jẹ́ sọ kẹ́ni pa ti kí ọ lẹ́yìn ẹ rẹ̀ ní mọ́jà. ọ̀dà ẹ má bínú ẹ ní mọ́jà. mo ti dákẹ́. ṣé wá rí ṣé ẹ ti gbàgbé pé iléèwé tá a dálẹ̀ yìí wọ́n sanwó àwọn olùkọ́ tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni. àwọn olùkọ́ yìí náà láwọn ọmọ tiẹ̀ náà tó wà léèwé tí wọ́n ti lé àwọn ọmọ wálé. nínú owó tó bá san fáwọn tó bá san fáwọn ọmọ yẹn sọ ti ọmọ léèwé tiwọn. nígbà tí ẹ wá gbogbo wọn ẹ̀yin jẹ 10,000 ẹ̀yin jẹ 10,000 òun jẹ 10,000 yìí bí jẹ 10,000 ẹ jọ nítorí ọlọ́ ìgbà wo ni iléèwé tá à ní tipa
ṣé torí pé káàkọ̀ kó àwọn ọmọ lẹ́kọ̀ọ́ lásán la dá lè wé lẹ̀ ni kì í ṣe pé káwa náà lè rí èrè tiwa jẹ kì í ṣe pé káwọn lè àbá àwọn teachers nǹkan tá a dá lẹ̀ nìyẹn òfin ti wà iléèwé wa o 160,000 ni sọ̀wọ́ rẹ kó pé tó o bá tiẹ̀ wá ní sọ kó tí ì pé o ò ní dúró dìgbà ìdánwò kó tó ní pé wọ́n san. ẹ má bínú. bàbá ṣé ẹ mọ̀ pé àwọn teachers tó wà ní school yẹn àwọn ọmọ tiwọn náà wà ń bẹ̀ o wọn ń gba odidi owó yẹn lọ́wọ́ tiwọn o òun ni ò ṣe jẹ́ kí wọ́n lè máa gbèjà àwọn ọmọ tí ò tí ì sanwó pé. ṣẹlẹ̀ lómi tó wà tó jẹ́ teacher ní school ṣẹlẹ̀ tó wà tó wà school. dákẹ́ ńgbà tẹ́ ẹ sọ̀rọ̀ sí mo dẹ̀ wà lẹ́yìn yín lẹ́ẹ̀kan o. ìdajì làwọn ọmọ tí wọ́n ń san torí pọ́wọ́ oṣù tẹ́yìn wá fẹ́ gbà. àwọn tíṣà tán tíìchì ilé ìwé yẹn ìdajì ni wọ́n ń gbà lọ́wọ́. ìdajì náà máa ń gbà lọ́wọ́ àwọn ọmọ wọn wọn gbódìdí owó ìkà ni wọ́n. báwo ló ṣe rí bẹ́ẹ̀ ó dà wọ́n ní ẹni tó wà ní òrò di dandan kó rorò jẹ kí ló ṣe àwọn olùkọ́ àwọn òbí náà kí ló tẹ̀ yín ní òfìsẹ́ tí yín lẹ̀kẹ́ wá sí olùkọ́. kíní kan lèmi ẹ dákun kíní kan lèmi observe. mò ń gbọ́. ṣe ok ńgbà tá a bá ní nínú 160. ẹ̀yin lẹ ń wo bẹ́ẹ̀. ẹ tí ì jẹ́ sọ̀rọ̀ délẹ̀. ẹ tí wò pé 10,000 péré ibi tẹ̀ lọ́nu. káwọn ò ní sọ ní. bàbá olùgbẹ́jọ́ ibi 10,000 lásán ẹjọ́ kò sọ ẹjọ́ kó 10,000 ńlẹ̀. ẹgbọ́n ńgbà tó ọmọ yẹn ò wá ṣètọ́wọ́ yẹn ní. ọmọ tó lè sórí ire. ìwé sórí ire ẹjọ́ lọ lè wo ebò mi ńgbà náà. ṣebí ìdánwò yìí kì í ṣe àkàpẹ́rẹ́ náà ni wọ́n ṣe. ẹ jẹ́ kó túnṣe lọ́dún tó ń bọ̀. àṣẹ gbọ́ alẹ́ ní ibi níbo. tó bá yẹ pé promotion rẹ̀ tó yẹ pé wá important sí wọn lóòótọ́ ẹ jẹ́ kó sọ pé. so kò mọ repeat class kó tún wá tó owó ńlá sọ pé. mo fẹ́ béèrè question. ẹ jẹ́ ń béèrè question mi sílẹ̀ tí jẹ́ ń béèrè ẹ dákun torí Ọlọ́run ṣé ẹni tó san 150 nínú 160 ṣe rò pé ìdẹ̀rùn bá ní òsán 10,000 yẹn. èmi wá fẹ́ bí yín ní kankan tí gbogbo wa bá wá sọ 150 tá a sọ 160 kò pé ẹ jọ nítorí Ọlọ́run ó ṣe pé a fẹ́ fi ìyà jẹ àwọn olùkọ́ wa tá a máa sọ pé èrè tíṣà ń bẹ lọ́rùn ṣé àbáyé tíṣà jẹ ni lẹ́jọ́ wọn gbọ́wọ́ wọn lágbà pé ẹnu òbí náà tíṣà ọjà tẹ̀yìn lọ ọdún òní tíṣà lọ ẹ tó bọ́ àwọn sọ sí pé àwọn wọ́n ní wọ́n wá ṣe exam yẹn tán o tó bá fẹ́ gbà rìpọ́ọ̀sì tí wọ́n tán bá wá fi pamọ́ pé ó dìgbà ẹ̀ bá san 10,000 naira. ṣé àmọ́ kan tó ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí wọn ò ní lọ́lé ìwé ọmọ wọn tún bọ́ bí omi wọn ò ní o ti pa. kò sí bó ṣe bá lọ́kọ̀ omi tí ò ní wá. àmọ́ iye àwọn èèyàn fi ṣe kò sí. gbogbo àwọn student lórí 10,000 ló kú òde ìwé. nígbà tí gbogbo student tó wà léèwé tí wọn sọ 10,000 ẹjọ tó dọ́lé ilé ìfúnṣà ó tòrò owó jẹun. ilé òwò ni ó rò owó jẹun ṣé àbáyé tíṣà jẹ ni ẹ ṣàánú tíṣà ayé tíṣà ṣe àmọ́ pé ó máa wá gba result. bó ṣe é ṣe fún àwọn oníṣẹ́ ẹ̀rọ amúnáwá náà nù bí wọ́n ṣe ń ṣe fún wọn náà nù nígbà tó yẹ kó o sanwó ló yẹ kó o san nígbà tó yẹ kó o san ẹlòmíì ti bypass ẹ wà ní kò sí ná. àwọn tó wọ́n sọ fún wọn. ẹ wo bí táwọn sẹ́yìn ìsanwó ná. iná yóò pé àṣẹ nínú mi bẹ̀ látàárọ̀. ẹ má jẹ́ aṣọ tán káàdì àwọn yẹn bá wa dá sí. ẹ bá wa dá sí o. audience wa náà bá wa dá sí. ẹ bá wa dá sí. mo fẹ́ kí wọ́n kẹ́ gbà wá lọ́wọ́ àwọn ìyá yìí tó ní sanwó àṣọ tó ní sanwó àṣọ. ẹjọ́ sáà ẹjọ́ mọ̀ for the first time mo fẹ́ kí ẹ̀yin tẹ́ jẹ́ audience wa ẹ dákun torí tọ́lọ́run ọ̀rọ̀ ọjọ́ iwájú ọmọ wa ni tá à ń sọ lọ́wọ́lọ́wọ́. ó yà wọ́n ti skul yẹn pa ni. ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ tẹ́lẹ̀ mò ń láìkẹ́ o ṣùgbọ́n ẹ bá mi yọ ẹni tí ó bá jẹ̀bi nínú àwọn méjèèjì tá ń sọ̀rọ̀ yìí gan ẹbí rẹ̀ jẹ́ kó tó báyìí ẹ tó wá bá mi họ́ sí lójú. tó o bá tiẹ̀ ti sìnkú ẹ̀yẹ lọ́ọ́ lọ́ọ́ kíkẹ́ lọ́ọ́ ti pa ẹ lọ́ọ́ ti pa ẹ ti pa fúnra yín. wọ́n rán mi sí yín o tanu ẹnìkan rán mi sí yín ṣùgbọ́n mo ti káàdì wọn nù n sì fẹ́ ṣe mistake. wọ́n ní tẹ́yìn méjèèjì bá ti kú lórí ètò wọ́n ní àwọn làwọn máa dáná àwọn làwọn máa fún yín lóúnjẹ tìní. ẹnìkan náà lóun máa pè mí ó yà mí bóyá ti ń pè mí sẹ́yìn pé mo fi fóònù sí kíní látàárọ̀ ó ní òun fẹ́ pé ẹ̀yin méjèèjì òun lòun fẹ́ fún yín lóòótọ́ sẹ́yìn pé àní máa dárúkọ àwọn hòtẹ́ẹ̀lì yẹn torí irú ayé àgbà tá a wà yìí bọ̀ wọ́n ní lóòtẹ́ẹ̀lì àwọn làwọn ti máa accommodate ẹ̀yin méjèèjì ní àti alẹ́ òní di àárọ̀ ọ̀la ṣe rí ẹ̀yin èèyàn mo dúpẹ́ lọ́wọ́ yín o
ṣe rí gbogbo wọn náà tó ní hòtẹ́ẹ̀lì tó mọ̀ pé o lè fi ran ètò yìí lọ́wọ́ kò sí nǹkan tẹ́ ẹ lè fi ran ètò yìí lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ń lu òyìnbó ok ẹ bá mi fún lágbájá £1 ẹ bá mi fún tàmọ̀dó náà ní £1 àádẹ́ dárúkọ yín lágbájá láti Amẹ́ríkà wọ́n ní kí n fún yín níye báyìí mi tí mò ń ṣe kì í ṣe pé mò ń tọrọ mo kàn fẹ́ kẹ́ ẹ bá mi gbé ètò yìí mo fẹ́ kẹ́ ẹ bá mi gbé lárugẹ kó jẹ́ pé ẹnikẹ́ni tí mo bá pè ṣe rí i pé àwọn náà wá kọ́ wa lọ́gbọ́n díẹ̀ ni kó jẹ́ pé ká fi kún ta ní so tó jẹ́ pé ẹni tí a bá ti wá pè kí ni ọmọ ẹ̀dùnkún náà máa wò pé yes ẹ̀bùn oríṣiríṣi ni màá gbàbọ̀ ńbẹ̀ ojú òde ní tìyín pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin náà ò ní ṣìṣe pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní sórí burúkú ẹ bá mi gbé ètò yìí lárugẹ gbogbo ẹnikẹ́ni ẹ bá mo lójẹ́lé bọ́jọ́ mọ́tò òdìdí mọ́tò tó bá sọ fún mi pé Jayesinmi o tí a bá ti kó lórí ètò yẹn o kí wọ́n wá gba ìwé duplex kan tí mo ṣẹ̀ṣẹ̀ kọ́ màá fún wọn ṣé ń wàá sọ pé rọ ni kẹ́ ẹ sọ pé àwọn o kan wá gba mọ́tò kórópè kan o sí bàbá ẹ ti sùn. ṣe é rí. pé kí lẹ́yìn náà wá gba wọ́n ní ẹ wá gba pàtíkùlà mọ́tò kórópè sẹ́yìn ní dúpẹ́ lọ́wọ́. ó ṣe ajẹ́ kórópè ni ó kàn mí. sẹ́rí pẹ́ ti bẹ̀rẹ̀ ó ti dùn wọ́n. ó ti yé mi sẹ́rí wọ́n ti fẹ́ gẹ̀ẹ́sì obìnrin rẹ̀. ó wá yé èèyàn ìyókùkù táwọn àti ẹ ṣe gan. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́ conflict resolution kò lè ṣe kíjà máa wà o bíjà bá dé o ṣe ló yẹ ká parí ẹ̀ tó bá rú kùdù padà bí omi òkun ọ̀rọ̀ tó kọ òkè tó kọlẹ̀ ibo la máa gbé sí bókun ayé bá já o báwo la ó ṣe so tó bá dàrú o báwo la ó ṣe tù